kábíyèsí olódùmarè kábíyèsí ifá akíwé ìlú ìrẹta lọ́n káàkiri àgbáyé pátá kó tẹ́ fi wo nìfọ́ èyí tẹ́ fi wo ní láṣẹ lọ́wọ́ olódùmarè láṣẹ lọ́wọ́ fa. ẹ pé ẹ bá mi pé mọ̀rúfù ọ̀wálẹ̀ lamẹ́ríkà ọ̀wálà bọ́pọlọmọ́lẹ̀ ẹ bá ń pè kó jókòó. àárẹ̀ òkútàn tilẹ̀ ìbàdàn àárẹ̀ òkútàn ilẹ̀ ìbàdàn ààrẹ Lájí Àbáàsì ẹ pa àwọn náà jókòó. níbi ojúlàdé yìí gbogbo tẹ́ fi tàn dálẹ̀ gbogbo tẹ́ ń pa fáláàfin ó ti wá dọ̀nà báyìí àbùkù ti wá délẹ̀ àbùkù ti wá di tọrọ fọ́kálé bí ṣe pé nù àbùkù ti di tọrọ fọ́kálé torí mo sọ pé gbogbo òtàn yìí kò wúlò fún wa kò wúlò fún wa kò wúlò fún wa Aláàfin ó ti wá lọ kọ́ àbùkù wa bá wa báyìí ní ìsìn báyìí àbùkù òjò wa kan gbogbo wa yóò wá di tọrọ fọ́kálé. sẹ́yìn pé nígbà tẹ́ ń pàtàn wèrè tẹ́ ń pàtàn òfò tá à ń sọ pé gbogbo ìtàn yìí ò nítumọ̀ kírẹ́tà lè fìfẹ́ bára wa lò tó láwọn ìtàn yìí ò wúlò mọ́ ìtàn ilẹ̀ Aláàfin ó dé Jẹ́bà ilẹ̀ Aláàfin ó dé Gwandu ókè pápápá kí n mọ̀ pẹ̀ lórí ẹ̀ ká lọ kùnkùn dùn bí tí ó ti ṣẹlẹ̀ gangan. lẹ́tà jáde láti ọ̀dọ̀ àwọn Ìlọrin Emirates Youth Development Association Ìlọrin Emirates Youth Development Association ara ọ̀dọ̀ ọmọ ní lẹ́tà ti jáde wípé àbẹ̀wò tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe sí ọba Ṣàó ọba Jẹ́bà wípé àbẹ̀wò bóun ni Aláàfin ó ṣe wá ṣàbẹ̀wò sí wọn tí ní jẹ́ kí Emir Ìlọrin ó mọ̀ wípé lábẹ́ bó ti yẹ kó rí ó yẹ kí Emir Ìlọrin ó mọ̀ kẹ́ ẹ tó wá ṣe àbòsí sí wọn torí pé local government ibẹ̀ yẹn o abẹ́ Sàbẹ́ local government ní Kwara State ní Jẹ́bà àti Ṣàó náà fọ́ sí tó sì jẹ́ pé ní gbogbo Ìlọrin o ní gbogbo Kwara State o Emir Ìlọrin ó ní olórí traditional ruler wọn pátápátá ṣẹ́yìn dẹ́rọ̀ rẹ̀ máa pílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fídíò tí ìbá kọ̀rọ̀ mi Emir Ìlọrin ní olórí traditional wọn ní ruler wọn ní Kwara State pátápátá olórí ọba Ṣàó Emir Ìlọrin olórí ọba Jẹ́bà wàhálà kan ti wá ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ láti 2001 nílùú ní Kwara State àtọba Jẹ́bà o àtọba Ṣàó wọ́n láwọn ò lè forí bọ́n nípa àwọn ò lè àwọn Kwara State àwọn Emir àti Ìlọrin wọ́n fẹ́ káwọn náà gba gèlè kí wọ́n gba láwàní fún mọ́ jẹ́ ọba aládé mọ́ àtìgbà yẹn tó sọ àwọn àyẹn làwọn ti sọ pé àwọn ò lè bá Kwara State ṣe ọ̀rọ̀ yẹn wọ́n ti fàwọ̀ tipẹ́tipẹ́ o wọ́n láwọn sọ pé àwọn ò lè bá Emir Ìlọrin ṣe torí wípé àwọn ò lè gbádélẹ̀ káwọn lọ́mọ dé láwàní láti 2001 ni wọ́n ti wá stop salary wọn láti mọ̀ pé Emir Ìlọrin ló ní gómìnà lùlù gómìnà Ìlọrin Emir Ìlọrin ló ní gómìnà Kwara State tẹ́ ẹ bá fẹ́ mọ̀ níbi tí Emir Ìlọrin bá ń lọ tó bá ní wọ́n dìbò sí ní gbogbo citizen Kwara State ní wọ́n dìbò sí gbogbo Ìlọrin gẹ́ pàápàá so agbára tí Emir Ìlọrin ní nínú ìjọba ló fà á tí wọn tán fi stop owó oṣù ọba Jẹ́bà àti ọba Ṣàó tán fi stop owó oṣù wọn láti year 2001 ọba Ṣàó àwọn wọn lọ interview wọn interview ọba Jẹ́bà wọn wá jẹ́ ká mọ̀ pé kí n tó ṣẹlẹ̀ yìí
ó lọ́wọ́ ẹ̀mí àánú omi ọ̀rọ̀ ẹ̀mí àlọ́ nínú pé torí pé àwọn kọ̀ pé àwọn ò gba adé onígèlè pé adé tìbílẹ̀ tó jẹ́ ti Yorùbá làwọn ò mọ̀ dé torí pé Yorùbá làwọn àwọn èsè Fúlàní ìbí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gùn ni o mo kàn fẹ́ tọ́bọ̀ kéékèèké tásìlì káwọ́ tán tóòtọ́ a lè pè mọ́ Fúlàní lọ ní fúnra wọn gèsè Fúlàní kan jagun gbà wọ́n kàn wà yábẹ̀ gbé ni. ó dà kámọ̀dé nà pẹ̀nu mẹ́jísà kọ́ play fọ́nà kan láti pálásì ẹ̀mí àlọ́rin tí ọmọ Ìlọrin tó ti sọ pé ilẹ̀ Sàó ilẹ̀ Jẹ́bà wípé àwọn bàbá àwọn Alimi ó láwọn làwọn jagun gbà ẹni ọkọ̀ play fọ́nà yẹn náà kábẹ̀ láti bẹ̀ wọn. Lẹ́tà tó wá jáde látọ̀dọ̀ àwọn Ìlọrin youth development tí wọn màá sì ẹ̀tọ́ kálẹ́tẹ̀ yìí náà gbogbo ẹ̀ láàjọ gbọ́ ẹjẹ́ ọkọ̀ play fọ́ ẹjẹ́ ọkọ̀ bẹ̀ láti fi fọ́nà yìí mo rò pé àti bẹ̀ ni lọ́rọ̀ ó ti dùn yanjú. Lẹ́tà tó jáde náà mo sì ń bọ̀ wá kà o lẹ́tà tó jáde mo sì ń bọ̀ wá kà tó rọ́pọ̀lọpọ̀ gbogbo àti ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mo sọ̀rọ̀ yẹn ní fídíò tí mo ṣe last ní pé bí Akábíyèsí Aláàfin ṣe lọ kí wọn bó ṣe lọ kí wọn ní lórúkọ ẹ̀ ní Jẹ́bà kọ́ ni wàhálà bí yóò sọ̀rọ̀ tí Kábíyèsí Aláàfin sọ ń bẹ̀ kò sí ẹni tí kò sẹ́ni kankan tí ò lè lọ kíra wọn kódà ok ṣe bí Kábíyèsí Aláàfin wọ́n ti lọ kí Ẹ̀mí Àlọrin rí Kábíyèsí Aláàfin wọ́n ti lọ kí Ẹ̀mí Àsókótó rí àwọn àtàná ti gbà yọ̀ǹda kún wọn tó lọ so kẹsẹ́ bí a torí pé wọn gbà yọ̀ǹda gángan làwọn Ẹ̀mí Àlọrin bínú sí náà fi lọ kó yúùtù jọ bí ó ṣe wípé ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ẹjọ́ bá ń pín ọ̀rọ̀ yẹn. ìgbà tí mo wọ ìlú Jẹ́bà ni mo mọ̀ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà. tí wọ́n sọ wípé Ìlọrin Ọ̀yọ́ ló ní Jẹ́bà Jẹ́bà ló ní Ọ̀yọ́ ọ̀nà bá di ẹni ọba lè lọ kíra wọn lé àpọ́nlé ni fún ọba tó lọ kíyàn gan àtọba tó lọ kí àpọ́nlé ni. ṣùgbọ́n látàrí ọ̀rọ̀ tẹ́ wá sọ yẹn wípé Ọ̀yọ́ ló ní Jẹ́bà Jẹ́bà ló ní Ọ̀yọ́ ó ti nítumọ̀ mí létí gbogbo àwọn ọmọ Ìlọrin pátá ó ti nítumọ̀ mí kí lẹ́yìn sí ń kílèmù ni pé ìtẹ́yìn kílèmù ni pé ẹ̀yin ilẹ̀ nílẹ̀ dé Jẹ́bà Jẹ́bà ló ní yín níbi tó júlàdé yìí tó ti wà gílẹ̀rín ó mọ̀ fi sọ pé ṣé orílẹ̀-èdè Àbáàsì àti Mọ̀rúfù ọwà làkọ́ ọkọ̀ làbó ọpọlọ mọ́lẹ̀ yìí ibi tí wọ́n ti Aláàfin dé ẹ mọ̀ sọ̀tàn 90s ìtàn 1800 ìtàn kíní kan gbanagidi tíjọba democracy ti dé tí wọ́n ti pín ilẹ̀ wọ́n ti pín state náà wọ́n ti pín state Kwara state ti wà àwọn ọba Sàó ọba Jẹ́bà wọ́n ti wà lọ́dọ̀ Kwara state ok ẹ̀yin wá ti lọ kàwé tán bọ̀dá adájí àbá ṣe pẹ̀sì lọ́fà láàfin pé ẹ̀yin lẹ́ni lẹ́dí lọ ní o ẹ̀yin lẹ́ni dé Jẹ́bà o ẹ wá lọ gbọ́ tán bọ̀dá adájí àbá Kábíyèsí Aláàfin wọn àmọ́ ìlọ́nà Jẹ́bà àwọn náà tún wá débẹ̀ wọn á sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà lórí Ọ̀yọ́ láti bo síbo ṣèjọba ò ti pín state ní Ẹ̀mí Àlọrin ní traditional ruler Kwara state ẹ sì wá sọ pé ẹgbẹ́ látọ̀yọ́ ẹ lọ́wọ́ lọ fọ̀tàn pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà lórí Ọ̀yọ́ ní state orí state gbogbo ọ̀tàn yóò wúlò fún wa níta sọ̀rọ̀ gan nìyẹn. ó yẹ Ẹ̀mí Àlọrin náà lè wá sí ààfin Ọ̀yọ́ nù kó yẹ pé Ẹ̀mí Àlọrin Ìlọrin ló ní Ọ̀yọ́ ló ní Ìlọrin káwọn náà wá kó a máa fúrú tán balẹ̀. Islamic agenda ti wà lẹ́ already wípé Jẹ́bà o Sàó wọ́n fẹ́ gbé láwàní fún wọn tí wọn ò tí ì yẹn àsìf. ẹ̀yin wá dé ní ìsìn ẹ wo ọ̀rọ̀ ti ẹ̀pọ̀ tí mo fẹ́ sọ ẹ mọ̀ ti jẹ wọnú ọ̀rọ̀ ẹjẹ́ jọ fídíò yìí. ẹni ká lọ mọ̀ gbogbo ẹgbẹ́ ìdílé ìbùlẹ̀ yẹ́yẹ́ ọba lórí kan lílẹ̀. òdodo. ìdí tí wọ́n fi nílẹ̀ rèé ẹ̀kọ́ òyìnbó ìjọba tó máa sọ̀rọ̀ pé ọba lórí rẹ̀ wọ́n máa ń kó mú wújà wá àti buhari mú wújà wá èyí wújà lè rí rẹ̀ ọ wá sọ pé lọ́jọ́ bọ̀ lọ́jọ́ bá lọ́jọ́ nílẹ̀ ní pé àfa àgbàdé wàá yí lè.
tọ́lọ́ ni wọ́n ṣe nílẹ̀ wọ́n máa jà nípa ogun lè yí ogun ní lónìí ta ogun ẹ̀sìn wọ́n jà ní kẹ́sì òkú dáwọ́lá àbáyé lọ́sẹ̀ tó ń kọ́wọ́ láàánú. ṣẹ́gbọ́n tó sọ ó lé ọba àlọ́rin lórí gbogbo ilẹ̀ yìí tó fi dé jẹ́bà ó ní tó fi jẹ́ pé ọba àlọ́rin lórí ilẹ̀ tó fi jẹ́ jẹ́bà ni pé tó fi jẹ́ pé mí àlọ́rin lórí ilẹ̀ tó fi jẹ́ jẹ́bà ni pé tó fi dé sáà ológun ni wọ́n jà tán fi gbà á ṣe yẹyin ọmọ Yorùbá tẹ̀ wá lọ ní tẹ́mi ọmọ síbi wèrè wọ́n jà àwọn àbáyé lógun wọ́n gbalẹ̀ so tó pé nígbà tán ti jagun tán ti gbalẹ̀ yẹn ó wá ti túmọ̀ pé àwọn olóde lọ ni ó ní bàbá àwọn Álímì ló jagun gbalẹ̀ yìí wọ́n wá jagun gbalẹ̀ wọ́n ẹ̀yin ọmọ Yorùbá wọ́n wá ń pè ẹ̀yin Yorùbá bẹ̀ wọ́n wá ń pè ara wọn ní bàbá yín inú yín wá ń dùn ṣẹ́gbọ́n tó sọ mi ò ní ìjẹ̀jú bẹ́yẹn lọ ibi tọ́rọ̀ tí ń jáde wá ní ọmọ ìfisà pé fíṣítì tí kábíyèsí Aláàfin ṣe síbẹ̀ yẹn anybody lọ visit anybody but agenda ambition wo ni kábíyèsí Aláàfin ṣe lọ fi ṣe visit yẹn ambition wo náà fi ṣe kò náà sì kíkàwé láàfin lọ ọ̀rọ̀ táwọn sọ ní ìsìn báyìí ọ̀rọ̀ tí àwọn Ìlọrin youth development tí wọ́n sọ àtọ̀rọ̀ táwọn emir Ìlọrin tí wọ́n sọ báyìí ọ̀rọ̀ yẹn gangan kọ́ ló ṣẹlẹ̀ torí táwọn sọ ni wípé àwọn làwọn nílẹ̀ ọ̀rọ̀ yẹn gangan kọ́ ni la fẹ́ treat bí ó ṣe pé ọ̀rọ̀ ogun ẹ̀sìn tó ti wà ń bẹ̀ ọ̀rọ̀ wípé àwọn ọba Sàó àtọba Jẹ́bà mo ò fẹ́ gba láwàní adìyún láwàní ọ̀rọ̀ yẹn gangan ló ti wà ńlẹ̀ kéèyàn lọ kíyàn ẹ wá wí táwọn yìí mọ́ nìsín wípé bó ni ẹ sì wá kí ọba Sàó ọba Jẹ́bà tẹ́ẹ̀nì dọ́dọ̀ ẹ̀mí àlọ́ ni ṣọ́rọ̀ ṣé ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò sọ̀rọ̀ nù ẹ̀ ọ̀rọ̀ táwọn sọ yìí kò sọ̀rọ̀ nù ẹ̀ anybody lọ kí anybody lẹ́yìn ìgbà tó bá wù but ọ̀rọ̀ tá Aláàfin lọ sọ ń bẹ̀ yẹn ó wá lù ó ń lù ẹ̀wà ń kó mẹ́wàá ẹ̀ ń kó mọ́kànlá bákan náà ṣe fídíò tí mo ti máa play fídíò bàbá yẹn torí bàbá yẹn bóyá àwọn tọ́ra àwọn supporters Ọ̀yọ́ ni mo lè mọ̀ mo lè jẹ́ ó lè jẹ́ ọmọ Ọ̀yọ́ gan tí bàbá yẹn sọ nínú fídíò ẹ̀ pé bóyá bí Aláàfin bọ́n ṣe lọ síbẹ̀ yẹn wípé Aláàfin wípé tó máa lè wá ìrẹ́pọ̀ padà kò bá dà ìrẹ́pọ̀ pẹ̀lú ta ni pẹ̀lú ẹni tẹ́jọ́ sí state ti pín yín tẹ́sí mọ̀ pé emir kò lè gbà emir gbò fọwọ́ sí kí mo dáadé wọ́n kàn ń yọ dédé ni emir sì lágbára ẹkẹ̀fẹ́ kọ́ bàbá Sàó àtọba Jẹ́bà ni tẹ́mì àbá sọ fún gómìnà Kwara State lónìí pé gómìnà Dàsákì Ràmọ́nì ẹjẹ́ amóṣojú àwọn méjèèjì wọ́n yọ wọn gómìnà wọn so wọ́n yọ wọn Aláàfin òsìlẹ̀ sí ẹ̀yẹn kan sí sẹ́jẹ́ state Aláàfin ni àwọn tẹ́ ń bá sọ fàáyì wọn lágbára federal ẹ̀mí àlọ́ lágbára federal ó tún lágbára state yẹ so mọ́mọ́ àwọn tó ti ga tán bá Tinubu tán bá everybody ṣe ni so ṣé lílọ Aláàfin gangan báyìí ṣẹ́yìn òtún ti wá mọ́ lílọ Aláàfin bẹnu wípé ó fẹ́ kó bá wọn lílọ Aláàfin bẹ̀yẹn sí báyìí ó bí ìgbà tó tún fẹ́ fi kó bá ọba Jẹ́bà àtọba Sàó ni torí tẹ́ ẹ bá ṣe jù state tí wọ́n ni wọ́n bá yín tẹ̀sẹ̀ bọ́ wọ́n lè bá yín tẹ̀sẹ̀ bọ́ tí ẹ̀mí àlọ́yìn tí ó dẹ̀ padà jẹ́kún tí ó dẹ̀ padà ṣe tí gómìnà fi yọ àwọn méjèèjì torí gómìnà lè yọ àwọn méjèèjì tí gómìnà bá yọ wọn ságbára Aláàfin ká láti dá wọn padà kìí ṣe kíkí ẹ máa bá mi ayọ̀ ọ̀rọ̀ nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò láìka Aláàfin ni hypocrite lọ́pọ̀lọpọ̀ yín kìí ṣe kíkí ló dá wà lálẹ́ bí yóò ṣe ọ̀rọ̀ tí Aláàfin sọ ń bẹ̀ yẹn pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà ló lọ́yọ̀ kìí ṣe bóyá Aláàfin náà bóyá Aláàfin náà mọ̀tàn kankan àwọn bọ̀dá mọ̀rúfù ọ̀wàlà wàìlà wọ́pọlọmọ́lẹ̀ àti ààrẹ òpìtàn ẹ wá sọ ìtàn sẹ́ńtírì tó ti lọ tipẹ́tipẹ́ ẹ wá sọ sẹ́ńtírì yìí Aláàfin náà wá fẹ́ work towards that ìtàn wọ́n máa lọ síbẹ̀ wọ́n máa lọ pé ẹ̀yìn àbọ̀ Ọ̀yọ́ la níyìn ẹ̀yìn lẹ́ni wá lẹ́jọ́ ní níbo o ní láti àfihàn Ọ̀yọ́ lọ́yọ̀ state gan Aláàfin sọ lè wá fọwọ́ lálẹ́ Ìbàdàn gan lọ́yọ̀ state gan gbogbo àwọn làǹlàtẹ̀ Igbó Ọ̀rà Ìgbòho Ìbàràpá tí ìrìsẹ́ sí tán yanjú mbẹ̀ yẹn tí àwọn yẹn kó mọ́ra gbogbo àwọn ọba bẹ́ẹ̀ yín ọba kí lórúkọ ẹ̀ Alága Ọjà tó jẹ́ ọba tọ́sẹ̀ jẹ́ lọ́yọ̀ tí ìrì wọn kó mọ́ra ẹ wá fòfẹ̀ rẹ wá lọ Jẹ́bà
báwọn àbáyọ ṣe gba sálárì ó mọ̀ tẹ̀ wọ́n lọ́rùn àwọn àbáyẹ wọn ò lè bá ẹ̀mí àlọ́ni forí gbárí o táwọn fẹ́ bá ẹ̀mí àlọ́ni forí gbárí lónìí ẹ̀mí àlọ́ni wọ́n lè jọ wọ́n dànù lọ́la ẹ̀wọ̀n ìgbà tí àbáyẹ ti wà ń bẹ̀ connection lọ rẹpẹtẹ ni kí mọ̀ mọ̀kù lọ lóró ẹ jẹ́ ká díẹ̀ nu lẹ́tà táwọn Ìlọrin Emirates Youth Development Association lẹ́tà tí wọ́n kọ torí lẹ́tà yìí wọ́n kọ débi wípé wọ́n tún kọ lẹ́tà sí Ọ̀yọ́ State Government Kwara State Government wípé kó bá wọn kìlọ̀ fún Aláàfin ẹmọ kí ni mọ̀ wípé káyín kàkà díẹ̀ nu lẹ́tà wọn wọ́n kọ fún wọn pé ẹ tó àṣìlẹ̀ rí lẹ́tà yìí kó lọ sí orí péjì wọn kó lọ Facebook wọn ó máa rí lẹ́tà yìí bẹ̀ lẹ́tà yìí bó yẹ draft ẹ̀gẹ́ síbẹ̀ nìyẹn pé kó máa kìlọ̀ fún Ọ̀yọ́ State Government àti pé wọ́n pe Ọ̀yọ́ State Government àti Kwara State Government kó máa kìlọ̀ fún Aláàfin gàlẹ́gàlẹ́ Aláàfin pọ̀ o torí àwọn ò mọ wíwá tí Aláàfin wá síbẹ̀ yẹn but ní tí mo mú jáde láàrin yẹn ni pé wíwá tí Aláàfin lọ bẹ̀ kọ́ ni kókó bí èso ọ̀rọ̀ tálá tó tẹnu Aláàfin jáde àwọn ti fẹ́ sọ́dí jẹ̀sìn nìyẹn ń tẹ̀ àwọn àbá táwọn òfin ní sálárì láti ibi 2001 tí wọ́n tàwọn àbá tí ò sí tà àti gba adé ìgèlè tí ò sí tà àti gba láwàní tí wọ́n fi yà jẹ ìwọ Aláàfin ló fẹ́ kọ̀yà fún wọn. tí kọ̀yà fọ́ba sẹ́yìn kọ̀yà fọ́ba làlátẹ̀ kọ̀yà fún tòkè o kọ̀yà fún ti igbó ọ̀rà kọ̀yà fi àmọ́ kọ̀yà fọ́ba jẹ́bà. Irú ìtàn wo lẹ lọ kà yẹn níbi tí ojúlàdé yìí kí n wá sọ pé èèyàn fẹ́ mọ lọ sí ọ̀nà jẹ́bà lọ́mọ sí ẹ fẹ́ lọ kílèmù torí ọmọ fi wọ́n sọ pé ìgbogbo tẹ̀tẹ̀ ń pa yóò lọ́pọ̀lọ́ dání ẹ̀ lọ́pọ̀lọ́ pẹ̀lú tẹ̀tẹ̀ ń pa ìkósọ́pọ̀lọ́ ń bẹ̀. Ajé òní kò sójúlé méjì ayé ìgbà kan ẹ rẹ pé Aláàfin agbára rẹ̀ ó dé kíníkẹ̀kíníkẹ́ Aláàfin agbára rẹ̀ ó dé Ìbàdàn Aláàfin agbára rẹ̀ ó dé Abẹ́òkúta kódà ó wọ Kútọ́nù àwọn ìtàn yẹn láyé ìgbà tí wọn ò tiẹ̀ ti pinlẹ̀ lẹ́yìn wá ń pa láyé ìgbà tó ti pinlẹ̀ ní ìsìn tí wọ́n ti fọ́ kálukú gà pé Kwara State sẹ́sìn arúgbó yín ẹ̀mí àlọ́rin ni Ọ̀yọ́ State náà ilé àbàwọ̀ alálọ́jà àwọn ni chairman lọ́balọ́ba lọ́yọ̀ State gbogbo òdùnà ti ní. so david tálàfin bá bẹ́ẹ̀ sọ ní nǹkan àbúfẹ́ mú àbẹ̀lọ́ àfi bá yẹn dọ́ rẹ̀ pọ̀ kó mọ̀jọ kọjọ́ Ọ̀yọ́ State gbogbo ọ̀rọ̀ tọ́tẹ́ ẹlẹ́mọ̀ ìjà fún yìí ní tó ti dàrú tipẹ́tipẹ́ ni táwọn ọmọ Fúlàní sẹ́ǹpá àwọn Fúlàní ogun náà fi gbalẹ̀ ẹbẹ̀ yẹn náà fi gbalẹ̀ lọ nìyẹn lọ́wọ́lọ́wọ́ Yorùbá ogun yẹn wọ́n tún lẹ́jà àti ìjà bọ̀ èyí tí ó wà burú jù bẹ́ẹ̀ ni pé kó má jẹ́ pé Aláàfin ní ọ̀dọ́ lọ fi tiẹ̀ kó bá àwọn ọba Jẹ́bà àtọba Àṣàwò sẹ́yìn pé wọn ò fún wọn lówó oṣù ṣùgbọ́n pé wọ́n sì ń wà lórí tó ọba yẹn ìyẹn náà tó lọ́tọ̀ ṣe rí ó dàbí ọ̀rọ̀ tí Yorùbá sọ ni pé orí ní fi níjọba ìwà níyọ ní kò ń bẹ̀ tó ṣe bí òwe Ifá ló sọ orí ní fi níjọba ìwà níyọ ní kò ń bẹ̀ torí ó kó ọ̀rọ̀ tó pọ̀lọpọ̀ wọn sọ nípa Kábíyèsí Aláàfin pé sóun ló yẹ kí fọ́ mú sẹ́yìn tí ó níwà ló yẹ kí fọ́ mú ìwà kọ́ ẹ lọ bèrè owó dáadáa lọ́wọ́ àwọn babaláwo wọn ò tùbí tó ti sọ fún yín orí ní fi níjọba orí tí ò bá jọba inú ó yẹ orí ọba ni orí ọba fi ní orí ní fi ní jọba ìwà ní yọlúkú ò lọ́ba nítòótọ́ orí rẹ̀ lè jọba tó bá ti wá níwà ọba orí ìwà rẹ̀ ó yọkú ò lọ́ba orí máa ń fìyàn jọba ni orí tí ó jọba yóò jọba dandan ṣùgbọ́n wà á bú ó lè jọ ní lọ́ba ní Yorùbá tí wọ́n ní orí ní fi ní jọba ìwà ní yọlúkú ò lọ́ba ẹ jẹ́ sáré pé ọkà lẹ́tà náà lẹ́yà táwọn Ìlọrin Emirates Youth Development tí wọ́n kọ jáde ẹ̀yìn sáré jẹ́ ìsáàlì ọkà lẹ́tà náà. The Ilorin Emirates Youth Development Association has expressed concern over the recent visit of Aláàfin Ọ̀yọ́ to communities within the Ilorin Emirate, describing it as a breach of establishment traditional protocols. Ipe wọ́n fẹ́ mú tradition Yorùbá ṣé ẹ ti rí sáwọn pé tradition Yorùbá báwa ṣe ń dádé ipe wọ́n fẹ́ mú wọ Kwara State
ìtàn claim bílà ni pé Kwara State tí ó kèsèwù tí wọ́n ti ń dádé o wípé ìtàn Aláàfin lọ sí níbẹ̀ ni pé ó fẹ́ mú tradition bọ́ sí ń dádé wọ Kwara State torí ní lọ́wọ́dé Kwara State gangan sí báyìí àwọn emir wọn ò rìgáàdì ẹni tó ń jọba aládé wọn rìgáàdì wọn àsì onígèlè ni okay. Only in a statement jointly signed by the national president national president of àwọn Ìlọrin youth kìnìyẹn Alhaji Muhammed Uthman Jagunmo and national public secretariat Alhaji Abdullahi Abdulfatai Oloyin and made available to Just Event Online TV. The association alleged that the visits to Sao and Jeba communities in Moro local government area occur without the prior notification or approval from the Emir of Ilorin. Wípé ibi tí wọ́n lọ yẹn o, wípé kí wọ́n tó lọ síbẹ̀, ó yẹ kí wọ́n notify Emir Ilorin. Ṣé ẹgbọ́n gbọ́dọ̀ dìdì tán sọ, ṣé gbọ́dọ̀ dìdì nìyẹn? But kókó tó wà níbẹ̀ ni pé kò ọ̀rọ̀ tí Aláàfin lọ sọ́mọ̀ gangan ni. Torí pé ṣé ó possible kí mo fẹ́ lọ kíyàn nílùú kan? Okay, kí mo fẹ́ kíyàn nílùú kan, kí wọ́n ní máa kọ́ lọ notify nìkan. Does that make sense pé mo fẹ́ lọ kíyàn nílùú kan? Màá kọ́ notify Emir. Okay, tẹ́ẹ̀ bá lọ sílùú tí ò notify. Torí ọ̀dà nígbà tí wọ́n fẹ́ lọ tí kábíyèsí Aláàfin tó fẹ́ lọ kí Emir Ìlọrin ta náà notify. Nígbà tó fẹ́ lọ kí Sátánì Sokoto ta notify. Nígbà tó fẹ́ lọ kí Olúwo ta notify. Àmì Yorùbá tó ti lọ kí tí wọ́n notify nìyẹn kan. So kí wàá tó pé mo fẹ́ lọ yẹ kẹ́nìkan ní Kwara State máa gbúdọ̀ ọkọ̀ notify ẹnìkan irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. So ohun tó kọ síbẹ̀ ni ọmọ ọmọdé fẹ́ pé kìí ṣe notify gẹ́gẹ́ ni but táìkẹ́ bí kábíyèsí Aláàfin dé níbẹ̀ wọ́n kàn kí wọn àníkáwá kí yín o ojú òní tí yín o tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tán sì ṣàdúrà tán sùn lé fẹ́ everybody tí wọ́n sì kú ń bẹ̀ ọ̀rọ̀ yóò mọ̀ ní jẹyọ wọn ò rí bí normal thing ni but kábíyèsí wádìí wọn sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà ní state on state Jẹ́bà ló lọ́yọ̀ ní state on state kẹ́ ẹ wá bàdàn kẹ́ ẹ lọ́yọ̀ àlè lọ́yọ̀ gan wọn ò ní bá yín fà kẹ́ ẹ lọ sí Ìṣẹ̀yìn kẹ́ ẹ lọ sí Akílà látẹ̀kẹ́ níbà Ọ̀yọ́ lónìí wọ́n sì mọ̀ wòye ìran ni wọ́n wá cross lọ sí Jẹ́bà dúró lọ ní kẹ́ ẹ lọ́yọ̀ lónìí lọ ni kí wọ́n fi gifọ yín lórí ẹ wá lọ Jẹ́bà. Ilorin Emirate Youth Development describe the development as disregard for the authority and position of the Emir Ilorin, who also serves as the chairman of Kwara State Council of Oba. Wípé lílọ ọbẹ̀ yẹn o tí wọn ò fún Emir Ilorin gbọ́ wípé ó serve as disregard wípé wọn ò tiẹ̀ regard Emir Ilorin rárá wípé kí wọ́n tó lè wá síbẹ̀ yẹn ó yẹ kó yẹ kí Emir Ilorin ó gbọ́ àyẹ̀kẹ́ Emir Ilorin ó gbọ́ yẹn wọ́n mọ̀ jojú Emir Ilorin ni. The group further characterized its visit as an intrusion into the Emirate domain, stressing the establishment custom required due to consultation and adherence to protocol before the engagement can take place. People yẹ kí wọ́n ti jẹ́ kí kí wọ́n tó lè ṣerú kaba yẹn ó yẹ kí wọ́n ti jẹ́ kí Emir Ilorin kó jẹ́ kí wọ́n gbọ́. Lẹ́tà ń pọ̀ bẹ́ẹ̀ lẹ́tà ń pọ̀ láti ọ̀dọ̀ àwọn Ìlọrin youth association wọn tí wọ́n kọ jáde. Wọ́n tún kọ sísàlẹ̀ o wípé àwọn tún ìfọ́ọ̀mù gọ́dọ̀ Ṣèyí Mákindé àwọn ìfọ́ọ̀mù Emir Ilorin gọ́vnọ̀ Ìlọrin Abdulrahman Abdulrasaq wípé kójú ọgbà wọn sì gbèsè kíákíá lórí ẹ̀ wípé kí wọ́n jáwé gbéjẹ́ fún kábíyèsí Aláàfin. So mo wá rí fọ́nrán kan tí ìkan lára àwọn bàbá yìí tí wọ́n ṣe sọ online máa play fọ́nrán náà. So ọ̀tọ̀ lójú táwọn fi ń wò jẹ́ n play fọ́nrán náà ojú táwọn fi ń wò ni pé n tí kábíyèsí Aláàfin ṣe yẹn ipe kò burú ipe in fact tí kábíyèsí Aláàfin tán bá lè mú rẹ̀ pọ̀ wá sáà ní àwọn lọ́balọ́ba yẹn ibi kò bá mọ̀ dáa gan o ipe tán mú rẹ̀ pọ̀ wá láàrin Emir Ilorin àti àwọn ọba Sàwọ́ àǹkó kò bá àìrẹ́pọ̀ wo lẹ fẹ́ mú wá ìrẹ́pọ̀ wo ṣé bẹ̀rẹ̀ di jẹ́ state yín ìrẹ́pọ̀ tẹ́ fẹ́ mú wá ni pé ẹ sọ fún wọn pé ó yá o ẹ̀yin náà ẹ lọ gba láwà ní o
àbílẹ̀ pọ̀ tẹ́ fẹ́ mú wa ni pé nígbà wo ti fún yín sálárì èmi kábíyèsí Aláàfin Ọ̀yọ́ yìí mọ̀ fún yín sálárì o sẹ́yìn pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gan ọ̀sẹ̀ yìí Mákindé ní sanwó tiẹ̀ náà ẹ jẹ́ sáré gbọ́ fídíò ẹ jẹ́ sáré jọ wo fídíò yìí ojú tẹ́lẹ̀ mi ò fi wọ̀rọ̀ ọ̀tọ̀. bóyá ni ẹ gbọ́ wípé Aláàfin of Ọ̀yọ́ lọ sí ilẹ̀ Jẹ́bà wọ́n dẹ̀ lọ sí ilẹ̀ Ṣàhó àwọn ọba méjèèjì ni wọ́n jẹ́ ọba ilẹ̀ Yorùbá tẹ́ bá wo gbogbo àṣà wọn níbẹ̀ yẹn àti èdè tí wọ́n ń sọ lẹ́nu èdè Yorùbá ni ṣùgbọ́n àwọn ní pé àwọn ò ní tẹríba fún Emir sọ pé káwọn máa jẹ́ Emir ọba Yorùbá làwọn. irọ́ ṣe mọ ẹ sọ̀rọ̀ kí báyìí pé tẹ́ bá wo èdè tán tó ń Jẹ́bà àti Ṣàhó èdè Yorùbá ni wípé àwọn ọba yẹn wọ́n dẹ̀ láwọn ò ní tẹríba fẹ́ Emir èdè wọn náà sọ lọ ní náà síbi Yorùbá wọn sọ lọ ní náà àbí ó ti jẹ́ pé Ṣàhó àti kíní ni wọ́n sọ Yorùbá ni wọ́n sọ lọ ní náà Ìlọrin náà Yorùbá ni wọ́n sọ Ìlọrin náà Yorùbá ni wọ́n sọ ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ develop point but ẹ sọ wípé tẹ́ bá ní ká wo Ṣàhó àti Jẹ́bà Yorùbá ni wọ́n sọ Ìlọrin náà Yorùbá ni wọ́n sọ wọ́n kàn dáadé gèlè ní ẹni ń bọ́ síwájú. láti ìgbà yẹn bí ọdún láti 2001 tí àwọn bàbá ẹ̀ ti jọba àwọn ò gba sálárì o ìyà sì ń jẹ wọ́n oríṣiríṣi àwọn àbùkù ló kàn wọ́n mo wá rò pé bóyá Aláàfin Ọ̀yọ́ wọ́n gbọ́ nípa àwọn nǹkan yìí wọ́n ní jáwọn lọ ṣàbẹ̀wò síbẹ̀ ńgbà wọ́n débẹ̀ mo mọ̀ pé wọ́n ó jọ tẹ̀ kó dúró sọ àwọn ọ̀rọ̀ kan gbọ́n parí ìrìn àjò àwọn anìkan parí ẹ̀ sọ́dọ̀ Emir ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ Emir ni ó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ìgbà tí ọba kí wọn tó ṣe gbogbo rẹ̀ tán Emir náà sọ̀rọ̀ Emir ní ó lè kàn déédéé lọ sọ́dọ̀ ọrú àwọn èyí òun láì bá jẹ́ pé o gbọ́dọ̀ mi kọjá o gbọ́dọ̀ kọ́kọ́ rí mi wàá gbà ṣe pé ṣé kó o kọ́kọ́ débẹ̀ àbí o má débẹ̀ o bàbá fún ọ láṣẹ pé kó o lọ ni kó o tó lọ ẹ gbọ́. ọ̀rọ̀ yẹn ṣẹ́ pé kó wá gbà ṣe ọ̀rọ̀ dandan ni kò sọ̀rọ̀ ń bẹ̀ ibi tẹ́mi àlọ́rin lọ lẹ́yìn ò tí ì dé ibi tẹ́mi àlọ́rin lọ ni wípé tí Aláàfin fi lé bá wọn ṣe tálàfin fi lé ń débẹ̀ tó ń sọ wípé Ọ̀yọ́ lónìí lọ ni statement tó ń bí wọn nú nìyẹn Ìlọrin ló lọ́yọ̀ọ́ wípé òkè wípé Ọ̀yọ́ lónìí Jẹ́bà ló lọ́yọ̀ọ́ wípé òkè Aláàfin torí láti ìgbà táwọn ti fìyà jẹ ọba Ṣàhó àtọba Jẹ́bà wípé Aláàfin àwọn Aláàfin bẹ́ẹ̀ nípa Aláàfin ló fẹ́ bá wọn kọ yà ní táwọn rí nìyẹn bó lẹ yóò ṣe fẹ́ lọ kíyàn kí Kẹ́mi Àlọ́rin gánsìn kó fẹ́ kí ọba kan ní Ọ̀yọ́ state kí Olúbàdàn wa kó fẹ́ kọ́lé Ọ̀yọ́ fẹ́ kí ọba kan ní Ìbàdàn àbí lágbègbè Ìbàdàn kí Olúbàdàn wa sọ pé ó yẹ kó wọ́n kó gba àṣẹ lọ́wọ́ òun kò sọ̀rọ̀ ńbẹ̀ fọyín tẹ́ wá ṣe ńbẹ̀ gangan ní tí kábíyèsí Aláàfin fẹ́ síbẹ̀ yẹn gan ni Emir react sí pé kí ló wá ṣe káyọ̀ pé wọ́n kàn débẹ̀ wọ́n kiri àwọn ni kò sọ̀rọ̀ ńbẹ̀ wípé wọn agbàṣẹ yẹn ọ̀rọ̀ náà dandan ni ọ̀rọ̀ òpònú ni pé èyí ó sì fẹ́ lọ kí ẹ̀ tí yẹn lọ gbàṣẹ níbì kan. ṣé Emir ló ní àwọn ọba Yorùbá ni àbí Yorùbá ló nílẹ̀ wẹ́ ẹ má jẹ́ ń drag ẹ̀ ẹ kàn pàdé mi ní comment section but ó ń gbé mi nínú ló jẹ́ pé bó bá jẹ́ pé ọba ọwọ́ adé lè ṣe yìí kó ṣe láṣeyọrí a jẹ́ pé nítòótọ́ ó jẹ́wọ́ bàbá tó bí ni ó jẹ́wọ́ Aláàfin yìí ti jẹ́ gan fúnra lára rẹ̀ àwọn Yorùbá ò ní máa wò ó nìṣó báyìí o kákan. ẹ wò ọ̀rọ̀ kò sọ̀rọ̀ mi tẹ sọ ẹ̀gbọ́n tí a bá ń sọ ó ní tó bá jẹ́ pé yín tí Aláàfin fẹ́ ṣe yìí tí wọ́n bá lè rí ṣe délẹ̀ a jẹ́ pé a gbà pọ̀ ọmọ ọkọ ni wọ́n tòótọ́ yé praise Aláàfin tó jẹ́ agbọ́rọ̀ kí Aláàfin lọ ṣe kí ni fẹ́ ṣe kí Aláàfin fẹ́ ṣe sálàfin ó kún wọn kó Kwara state yóò kún wọn sọ̀yọ́ state ni aláwọn nǹkan dìde tán ti pa sílẹ̀ kó lórí ìtàn wèrè kí Aláàfin fẹ́ ṣe yóò kọ́ ọba Ṣàhó àtọba Jẹ́bà yóò kó wọn kó Kwara state wá sọ̀yọ́ state ni àbáláàfin yóò mọ fowó tó pa lamẹ́ríkà ń tiẹ̀ yóò fi mọ sí sálárì wọn. tẹ́ ẹ bá fẹ́ tẹ́ lọ kí wọn yé lọ kí wọn tẹ́tì alẹ́ àzẹ́mẹ́tì kẹ́kẹ́ tẹ́ fẹ́ ṣe gan tẹ́ láwọn nǹkan tẹ́ fẹ́ ṣe ọba mọ bí yóò ṣe sọ̀rọ̀ tẹ́ láwọn àzẹ́mẹ́tì fẹ́ ṣe tẹ́ láwọn àrègbè tẹ́ fẹ́ ṣe àgbàlagbó fọ̀rọ̀ síkùn tani bọ̀dí níbi tá a ti ṣe tàbí ìnìyàn lẹ́sìn sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà Jẹ́bà ló lọ́yọ̀ọ́ sọ̀rọ̀ ń bá pọlọ mú ni. so David sẹ́yìn tẹ́sán yẹn ó ti yẹ kí Emir Àlọ́rin ọmọ rí yín pé yes ẹ fẹ́ wá da state òun rú ni Emir Àlọ́rin yẹn lórí gbogbo traditional ruler di Kwara state akẹ́lẹ́ owó gèlè ni bákan nígbò ṣe kéré tó olólórí rẹ mọ́ kágàrí kò wọ wọdíkà olólórí rẹ mọ́
so ọ̀rọ̀ yẹn sì ó ti dàrú tipẹ́ ìjọba tá à ń lò láyé òde òní ó ti pín ìlú fún kálukú ó ti pínlẹ̀ gbogbo táwọn ń jà fún tẹ́lẹ̀ náà ni pé tróònù emir Ìlọrin yẹn tróònù ọba aládé ni wọ́n olóyìn sọnù fídíò tí wọ́n kọ́ play wọ́n láwọn ti jagun ẹ̀sìn àwọn àbá àwọn alimi wọ́n ti pàwọn Yorùbá tó wà ń bẹ̀ wọ́n ti jagun ẹ̀sìn wọ́n ti fi gbàbẹ̀ ṣùgbọ́n ara táwa lè níta lè ṣe ni pé wọ́n fẹ́ lé àwọn ẹlẹ́bọ kú àṣírí gbà kún lẹ́bọ kú tó ẹlẹ́bọ lónìí lẹ̀ tásì wá sí mídíà àmọ́ sọ̀tàn náà ni pé Yorùbá wà lánìí lọ́rin ẹ pa àwọn àbáwá lẹ́fi gbẹ́lẹ́lẹ́ ẹ pa àwọn àbáwá tó wà ń bẹ̀ lẹ́fi ń dádé kè wá ṣe gbogbo tàn yẹn ò dàrú so tí ìwà fi dá sọ́rọ̀ ọkọ lè yóò fi dá sí kì bá sí pé Aláàfin wa lọ bẹ̀ yẹn láti wọ́n lọ́mọ create another enmity láàrin Emir Ìlọrin àtàwọn ọba yẹn bọ̀ Aláàfin fẹ́ dá sílẹ̀ fún àwọn ọba yẹn báyẹn historical fact lẹ́yìn wò Emir Aláàfin jẹ́ Emir lọ in history Emir Ìlọrin Aláàfin jùlọ in history bẹ́ẹ̀ ni but as at is today pẹ̀lú ọjọ́ orí yàbá yẹn pẹ̀lú connection yàbá yẹn ti ní pẹ̀lú years yàbá yẹn ti lò nítorí yẹn ó jọ Aláàfin lọ ní gbogbo nǹkan pẹ̀lú connection yàbá yẹn ní but ara ti fẹ́ sọ̀tàn ipe ọmọ Yorùbá mọ̀ pé a máa ń gbéraga ẹ̀yìn àgàgà wọn mọ̀ yọ ìgbéraga pọ̀ Aláàfin bàbá gbogbo ẹ̀ tó ní kíni kan Emir jùlọ Emir ní in personality wípé in personality pé in personal tábẹ́ mọ̀ tọwọ́ bọ̀ tọ̀rọ̀ gẹ̀ tí bá Aláàfin lónìí lẹ̀ tóbi dé Kwara láyé àtijọ́ wọ́n ti pín ní ẹ̀sìn in personal báyìí Emir ju Aláàfin lọ Emir Ìlọrin ó ju Aláàfin lọ ọ̀tá tó wá ro history tó ń Aláàfin ó ju tó Emir Ìlọrin lọ but in personal Emir Ìlọrin ó ju Aláàfin lọ Emir Ìlọrin in personal in throne ó ju ọba Ṣàó lọ àti ọba Àjẹbà so wípé Emir Ìlọrin ò lágbára láti ní wọn yọ wọn Emir Ìlọrin náà sì tún dárò ni pé at least Emir Ìlọrin fún rẹ̀ mọ̀ pé àwọn ajagun gbalẹ̀ ni Emir Ìlọrin kan gbójú ni pé kí wọ́n fi wọ́n lẹ̀ ṣùgbọ́n owó oṣù wà ní òní tẹ̀wọ̀n lọ́wọ́ pẹ̀lú ìtẹ́yìn wá lọ sí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ lọ sọ yẹn àwọn ọ̀tẹ̀kọ́ wà lẹ́yìn pé àmọ́ sọ́lá ara wa ni bẹ́ẹ̀ bá lọ sọ́ńtà yóò yíwọ́ ìtàn tí Lájí Abbas ti pa fún yín kọ̀rọ̀ tí ọ̀wà lára Amẹ́ríkà ti pa fún yín kọ̀rọ̀ òun lọ gbé lọ sí gbangba òun ló wá yọ lẹ́hùn ọ̀yọ́ lónìí jẹ́bà ẹsẹ̀ kábíyèsí aláfẹ́ ẹsẹ̀ agbẹ́jẹ́ mọ́wọ́ èyí tẹ́ lọ sí yìí kọ́lọ́ méje kó jẹ́ ìbàlẹ́jọ́ ọbú fún ọba Jẹ́bà àti ọba Ṣàó báyìí kọ́lọ́ méje wújọ àwọn àbáyẹ dànù torí Emir Ìlọrin tẹ́ ń wò yẹn wọn lágbára o gómìnà tí ó bá jẹ́ Kwara State palace Emir Ìlọrin wọn ti decide ẹ̀ báyìí torí wọn ti pẹ́ wọn ní bagadi olóṣèlú wọn ní bagadi gbogbo ẹ̀ wọn mọ̀yàn federal wọn mọ̀yàn l'Abuja kábíyèsí aláàfin ọ̀sẹ̀ ìjọ tẹ̀lé s'Abuja ni ẹ̀yìn pọ́tọ̀ ní tébù tí wọ́n fi ẹ̀yìn sí ọ̀tọ̀ ní tébù tí wọ́n fi ọ̀ní sí nǹkan ìfìmọ̀ pé Emir Ìlọrin jù yín lọ in personal tí Emir Ìlọrin bá wà ní Abuja ń jọ yẹn ṣẹ́ ń gbọ́ tébù àwọn Ọ̀ọ̀ni l'Emir Ìlọrin ó wà níjọ́ tẹ́ lọ ṣe méjì l'Abuja yẹn tí wọ́n fi kó ẹ̀yìn àtàwọn dìgbòlúgì ìwò kábíyèsí aláàfin Ọ̀yọ́ tán kò sórí tébù kan tán fi Ọ̀ọ̀ni Emir Sultan Sokoto tán fi àwọn sórí tébù kan tó yẹ pé Emir Ìlọrin wà ń bẹ̀ jọ yẹn yóò jókòó pẹ̀lú àwọn Tinubu ni níbi tí Ọ̀ọ̀ni jókòó sí tí Tinubu jókòó sí bẹ́ẹ̀ ni yóò jókòó sí torí wọ́n ti pẹ́ ń bẹ̀ wọ́n ti wà mẹ́ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ ti ní connection wọ́n dẹ̀ ti lé everything so àjòjì ní mọ́tẹ́lù báṣubàṣu ọmọlù àtẹ̀jẹ́jẹ́ kábíyèsí aláàfin tẹ Ọ̀yọ́ tábìlì lọ́sẹ̀ rú rẹ̀ ẹ lọ ńlọ ọmọlúwàbí kẹ́sì tẹ̀jẹ́jẹ́ ìlú ọmọlúwàbí lẹ lọ bọ̀ ọ̀rọ̀ tẹ́sánmẹ́ o ọ̀rọ̀ ń pọ̀ o kìí ṣe pọ́rọ̀ ń pọ̀ òótọ́ ọ̀rọ̀ lẹ sọ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ẹja máa sọ láàrin ara wa tẹ́ ẹ bá fẹ́ ká kó bá
ọba jẹ́bà àtọba ṣàwó ẹjẹ́ àmọ́ sọ́tọ̀rọ̀ yẹn láàrin ara wa ká mọ̀ sọ́ láàrin ara wa báyìí ká mọ̀ fi ṣàwẹ́ wá ìpè Ọ̀yọ́ lóní jẹ́bà àtìgbà Ọ̀yọ́ lóní ṣàwó àgbà síbẹ̀ Ọ̀yọ́ lóní lọ́ni náà ẹ̀ sì lọ pàtàn lọ́ni. tó bàbá tó sọ̀rọ̀ tán yìí àwọn mọ̀mọ́ kan mọ̀ sọ̀rọ̀ yẹn ìfẹ́wọ́ Aláàfin ni pé tálàfin bá lè àṣìfù pé mọ́mú rẹ̀ pọ̀ wà ìrẹ́pọ̀ tíjọba fún rẹ̀ ti pín ìjọba ti fún Kwara State ó ti fi Emir Ìlọrin ṣe olórí traditional ruler ìjọba ti pẹ́yọ state wọ́n ti fi Ládọjà ṣe traditional ruler head of security lọ́balọ́ba so tí tálàfin ọba fẹ́ tọ́wá rẹ̀ pọ̀ ẹ wá rẹ̀ pọ̀ láàrin Ọ̀yọ́ state náà ẹ̀yìn àti Rasidi Ládọjà bẹ́ẹ̀ ṣe kọ̀rí sí ayé nì ẹ̀yìn àti Ṣàngó Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ kọ̀rí sí ayé nì ẹ̀yà fẹ́ lọ mọ́ rẹ̀ ní Jẹ́bà ẹ wo ọ̀rọ̀ yẹn ti fẹ́ mọ́ kábílà jàre gbọ́ yẹn lólùfẹ́ wa ẹ mọ̀ jẹ́ tẹ́kẹ̀ pàṣẹ.